kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ. Èrò ibi kó má ṣẹlẹ̀ mi lórí o, mo ní kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, yeye o. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ o, kò gbọ́dọ̀ ṣẹ. Èrò ibi kó má ṣe ṣẹ o, ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni yóò forí ara rẹ̀ gbé o. Torí Ọlọ́run lèmi bá dúró. Ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni yóò forí ara rẹ̀ gbé o. Torí Ọlọ́run lèmi bá dúró. Ohun gbogbo ń ṣẹlẹ̀ láyé o. Lágbára jẹ́ abẹ́ ọ̀rọ̀ kọ́ńtrátì alfa túnde wà bọ̀ sí. náà gbé síbi orí sí ti bẹ̀rẹ̀ náà wá òkè. Ẹ pẹ̀lẹ́. Àbúrò eléyìí tó ń kánjú lọ lé yìí mi ò understand, mi ò mọ reason tó ṣe ń kánjú lọ. Next time tó bá máa wá ò ní kánjú lọ o. Ẹ̀gbọ́n mi, ṣé tí n bá yọjú àtọ̀ ló máa tẹ́ yín lọ́rùn? Ṣé bí mo ṣe yọjú yìí ṣe kò dáa ni? Ó dáa bàbá ọkọ mi, ṣẹ́rí nǹkan tó sọ yẹn gangan òun la máa ṣe. Next time tẹ́ bá ń bọ̀ ẹ máa sùn síbí o, ẹ kúkú mọ̀ pé a ní yàrá tó pọ̀ bí báyìí o. Mo mọ ìyàwó mi, next time tí mo bá ti ń bọ̀ èmi náà ti ṣe kí ni màá ti múra dání pé mo fẹ́ wá sùn ni. Bọ̀dá mi. Bẹ́ẹ̀ tí ẹ̀rí mo ti understand. Ó dàbọ̀ o. Send account number. Ẹ bá mi káwọn ya pẹ̀lú mi sá o. Wọ́n á gbọ́. Yes sir. Ẹ ṣé ẹ̀gbọ́n, ó dàárọ̀ sà. Ẹ ṣé gan sà. Èmi ni wọ́n pípín ń tẹ̀lé ṣá. Olórí burúkú. Pẹ̀lẹ́ kàmbá. Thank God pé o tí ì dèwọ̀ ìbọn yóò wọlé. Ṣé kí n máa gbé lọ sí sápàgbé báyìí? No. Ilé bẹ́tà. Ilé bíi ti báwo? Ilé bíi ti báwo? Oògùn tí bàbá fún gbogbo wa lọ́jọ́ yẹn. Ó yìí wà lọ́wọ́ mi lé. Tí máa dé ní ibùba lọ. Bóyá pèsè.
Farabalẹ̀. Obìnrin tó sáré gbé báyìí. Ibo ló gbà. Ó ti gbà lọ́nù gbé báyìí. Ó ti gbà lọ́nù gbé báyìí. Inú gbé báyìí ló gbà. Ibi tóbi gan. Definitely inú bí ìlú máa wà nìyẹn. Sure. Inú tó tóbi rẹ̀. Ibo ló lórí burúkú bèbí yẹn ságbà sí. Ibo ló ságbà. Guy, let's go now. Wá! Kí ló ń gbẹ̀nu wọ bèbí náà? No, sọ fún mi kí ló ń gbẹ̀nu wọ bèbí? Ó dà nǹkan kíkan tóun kó máa gbẹ̀nu ẹ̀ ní nǹkan kan ni màá bẹ̀ sọ kalẹ̀. Ta ni ẹ́? Ta ni wọ́? Jésù, ìmọ̀ burúkú ò ní ṣe lórí ìmọ̀ burúkú ò ní ṣe lórí ọmọ mi, ìmọ̀ burúkú ò ní ṣe nínú ilé yìí. Ọlọ́run á gba gbogbo ògo, Ọlọ́run á gba gbogbo agbára, Ọlọ́run á gba gbogbo agbára. Kí ni tó máa láì? Kí ló fọgún ìbọn? Kí ló ń ṣẹlẹ̀? Ire Olúwa. Ire Olúwa. Wọ́n sọ náà pé mo gbóhùn ilẹ̀kùn yàrá yín. Àbí? Kí ló ṣẹlẹ̀? Àlá burúkú kan ni mo lá nípa wa ẹ̀. Lágbára Ọlọ́run lóde ní jẹ́ kí ìmọ̀ burúkú kó ṣẹ lórí wa. Àmín Jésù. Àlá burúkú, ète burúkú, ìmọ̀ burúkú kò ní ṣẹ lórí wa. Àmín. Ogun ọ̀rọ̀ ìbọn yínyìn kò ní ṣẹ lórí wa. Àmín Jésù. Bẹ́ẹ̀ni. Àmín Jésù. Òun wá dà. Òun dà báwo? Ẹnu ọ̀nà ẹni mo wà látàárọ̀ tí mo ti ń pè é. Bẹ́ẹ̀ni. Ire Olúwa. Ire Olúwa. Ire. Ilẹ̀kùn wà ṣíṣí. Kí ló tó wá báyìí? Ó wà nílé. Ire Olúwa. Ire Olúwa. Ire. Irú ohun wo wá nílé? Kí ló dé tó sùn báyìí? Ó gbọ́ nǹkan tí yẹn sọ, Ire Olúwa.
Mo gbọ́ kí ló dé tó sùn báyìí. Ó rẹ̀ díẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó rẹ̀ díẹ̀? Mi ò mọ nǹkan kan, kò sọ fún mi pé ó rẹ̀ òun. Ire Olúwa, wojú mi o. Ìmọ̀ èṣù ò ní jọ lórí wa o. Àmín lórúkọ Jésù. Ìpinnu èṣù kò ní wá sí ìmúṣẹ lórí wa. Àmín o Jésù. Ibo ló ń rìn sí? Àwọn wo lẹjọ́ rìn? Ìgbésẹ̀ wo ló ń gbé ní àsìkò yìí tí wọ́n fúnra rẹ̀ mọ̀ pé kò dáa? Ọlọ́run ò mà ní jẹ́ kí àlá burúkú ṣẹ lórí wa. A mà ní rógun ayé wa. Mi ò rìn ẹ̀kúnrin. Mi lọ sọ́dọ̀ rẹ̀ kankan. Ó kọ̀ rẹ̀ mí díẹ̀ ni. Ire Olúwa. Wo nǹkan tí bàbá ẹ̀ ń bi ẹ́ ni pé àwọn wo ló ń bá ṣọ̀rẹ́ wọ́n á ní rógun ìbò. Ẹ farabalẹ̀. Ẹ jẹ́ sọ, ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. And that is not the way to say it. Dàpọ̀ ti bọ́. Ó fẹ́ máa bà lẹ́rù nìyẹn. Ẹ wo kí ọ̀rọ̀ tẹ́yìn náà sọ wúwo. Ire Olúwa. Mo láàlá kan. Òní yẹ ti ń dọ́gbọ́n fẹ́ sọ yẹn. Ọlọ́mọ jẹ́ àríbẹ̀. Ò ń lé wọn, wọ́n ń lé ẹ, ó ń dogun àyín ẹ̀bọ̀n síra ẹni. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ibikíbi tó bá rìn sí àbí tó gbọ́ àbí táwọn kan bẹ́ẹ̀ sọ nǹkan kan tí wọn náà mọ̀ pé kò bá ìfẹ́ Ọlọ́run mu yàgò níbẹ̀. Ogun ìbọn àníri nínú ilé wa. Àmín lórúkọ Jésù. Àlá burúkú kò ní ṣẹ lórí wa. Ok. Pẹ̀lẹ́ ẹ̀dẹ̀lẹ́ ẹ̀mọ́kọ́ mọ́ ẹ sick. Ọ̀dà ṣé wàá lọ sí hospital àbí? No, I'll be fine. Mọ́wọ́ ẹ̀ wá. Pẹ̀lẹ́ ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. A ò gbójúlé nǹkan kan ju ìwọ Ọlọ́run lọ. A ò fẹ̀yìntì nǹkan kan ju ìwọ Ọlọ́run. Olúwa gbà wá. Kò gbọ́dọ̀ ṣẹ. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ o. Sorry madam, ṣé lóòótọ́ ni pé ẹ mọ mọ́tò yìí ládùúgbò yìí? Ọ́físà, mi rí mọ́tò yìí rí ládùúgbò yìí. Ewu ilé ọ̀dọ̀ mi lélẹ́yìí. In fact mi ò sí ilé. Bí mo ṣe ń bọ̀ ní fẹ́rẹ̀ láàárọ̀ yìí ni mo rí mọ́tò yìí níta. Ẹ sà, ẹ wo èmi gan mi ò mọ anything but mo gbúròó bọ̀ sà. Ẹ wo ọ́físà, èmi náà gbúròó bọ̀ ni mo ṣe lọ pè wọ́n. Madam, don't worry. Ẹ take it easy. A lè take it easy nínú àdúgbò. Ẹ̀wẹ̀ jẹ nínú mọ́tò kí la fẹ́ ṣe sí? Ẹ tẹ̀kẹ̀ yìí sí o, ọ̀gá wa pẹ̀lú ẹ ti gbọ́. Yes sir. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé yìí o. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé o. Rárá, àwọn obìnrin rere àwọn náà máa ṣe program lọ́tẹ̀. Àwọn obìnrin nìkan náà ló wà fún un. Lẹ́yìn tí wọn làwọn ọkùnrin máa wá ṣe tiwọn. Ó dá dickiness. Àyanjú ọ̀rọ̀ wa létà ṣẹgbọ́. Ó dá Ọlọ́run á wà pẹ̀lú yín. Ó dàbọ̀ mà. Mommy. Evangelist in the making. My very own evangelist. Mommy leave me alone. Kí ló dé wo ló wá mi orílẹ̀ gbẹlẹgbẹ sí? Tó máa ṣe pé dáàdì ní pé kí n tẹ̀lé àwọn lọ ní ṣẹ́rù pé mo máa lọ ni. Kí ló ń ṣe ẹ́? Kí ni? Ọlọ́run tó pe bàbá ẹ̀ náà lè pè ẹ́. No. Ọlọ́run ti pe dáàdì o. Kọ́lọ́run fi mi lẹ̀ for now. Ọlọ́run ti sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ pé òun bọ̀ wá pè ẹ́. Evangelism ló dúró yìí. Ọlọ́run ti pe dádì ẹ kò nídìí kó pè wá àbí. Ó dà kò sí wàhálà kò jẹ́ sí problem. Ìgbà tó Ọlọ́run ti pè mí Ọlọ́run ti pe gbogbo wa nínú ilé yìí. Ìpè tó dẹ̀ pè wá kò ní jẹ́ ìpè burúkú. Ìpè ayọ̀ ìpè ìṣẹ́gun lọ́lọ́run máa pè wá sí. Ẹ ṣé gan. Àyà àwọn pípù yẹn ti ń retí mi program tí mò ń lọ so mo fẹ́ tètè máa lọ báyìí sí. mímọ̀ tí wọ́n aago látẹ̀kùn pé ṣe ìṣe pẹ́ ti ilé ti bá. Àìtí ìpẹ́ púpọ̀ àpẹ́ púpọ̀ náà òun kí mi máa ń láì kíkẹ́ tètè débì kan. Lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín.
gbígbéga ni Ọlọ́run. Kábíyèsí. Ìyìn ògo ló yẹ Olúwa. Nítorí ó wà bẹ́ẹ̀ síbẹ̀ ò sì jọba. Nítorí pé ìwọ ló pè wá sí ọ̀nà yìí, ó pè mí, ó rán mi níṣẹ́. Ó rán mi níṣẹ́ náà, mò ń jíṣẹ́ náà. Ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa ibi tí mo lọ, Olúwa bá mi débẹ̀. Àmín Jésù. Olúwa gbẹnu mi sọ̀rọ̀. Àmín Jésù. Olúwa gbẹnu mi sọ̀rọ̀. Àmín. Ọwọ́ ayé, ọwọ́ ọ̀tá, Olúwa má jò mú wa. Àmín. Èṣù ẹni bí ni má jò rápálá wọ ayé wa. Àmín Jésù. Tí a bá lọ káyàn lógo. Àmín. Nígbà tí a bá padà dé ká fìyìn fún ọ. Àmín. Lórúkọ Jésù Kristi aṣẹ́gun ni a gba àdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Bóyá jama kí ló ṣẹlẹ̀? Inú Báwo ni pẹ̀lẹ́ díẹ̀ tún jí? menstrual pain. Ọ̀dà Daddy kò ní lè tẹ̀lé yín lọ mọ́. It's that time of the month. Yes, mo ti gbọ́. Sorry dear. Thank you, Daddy. Ṣùgbọ́n o ti ní nǹkan oṣù ẹ nìyẹn. Lágbára Ọlọ́run oṣooṣù náà ló máa rí. Àmín. Àfi ìgbà tó bá tó àsìkò láti sọ wípé olóyún ìwọ náà fẹ́ bímọ tiẹ̀. Lágbára Ọlọ́run wà á dẹ̀ pé ló ṣoyún. Wà á fẹ̀yìn gbọ́mọ pọ̀. Ọjà rí ló máa ríra. Lágbára Ọlọ́run. Pẹ̀lẹ́ ṣùgbọ́n díẹ̀. Thank you. Ẹ jẹ́ kó rẹ̀ sí sílẹ̀. Ìwọ ló yẹ kó tẹ̀lé mi lọ́mọ mi ò sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtorí ẹ̀ ni mi ṣe fẹ́ dẹ̀ ẹ́ náà. Gan mo wá rí mo ní important things mo fẹ́ discuss pẹ̀lú yín. Bánjí padà sí school. Ọ̀rọ̀. Kí la fẹ́ ṣe báyìí? Ó yá dìde wá wọlé lọ. Má bàa tí àmì jẹ́. Pẹ̀lẹ́. Bó ṣe ń kákò. Period lásán lélẹ̀ tó bá máa bímọ ńkọ́ kí ni a máa ṣe? I love the way you smoke. Especially bí smoke yẹn ṣe ń lọ sókè bẹ́ẹ̀ ṣe ń pọ̀ fẹ́. And ó ti pẹ́ tí mo ti rí yín bí báyìí. Even Uncle Bosun gan ó ti pẹ́ tí mo ti rí àwọn náà. Tá bá complain pé nǹkan kan ṣẹlẹ̀ ní building fún wọn. Wọ́n ń kọ́ bí ara sí. Ẹ wo sísá. Èmi personally mo ní interest nínú yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe náà. Tẹ́ bá lè introduce mi sí. Iṣẹ́ wo lo rò pé mò ń ṣe? Any iṣẹ́ I'm capable. Ẹ wo tó bá tiẹ̀ jẹ́ yàwó má ṣe o. Mo mọ bó ṣe ń tẹ laptop gan. Introduce me fún mi sí line. I'm capable and I'm interested in what you do. So. What's the problem? Kí ló wá ń bí? What are you doing here? Ṣọ́ra ẹ̀, kọ́ ló dé ṣọ́ ẹ̀. Mo lè ṣe kó má wọ inú apartment kankan bí mọ́. Bóyá ń bọ̀. Get out of here! Mo ṣe rí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé tó pè mí wá bẹ́ẹ̀? Ẹni tá pa ẹ̀. Mo gbọ́ nínú news pé mọ́tò nìkan ni wọ́n rí. Wọ́n rẹ́ ni. Really? How come TM are possible? Kò yẹ kó possible now. Kí ni kò lè possible? Mo ní mo gbọ́ kan nínú news. Well, àwọn ọmọ orókùn ta oríṣiríṣi ìrẹ̀lẹ̀ everybody ń ṣe iṣẹ́ tó ń ra wa àwa ti ṣe wọn bẹ àwọn tó ń ṣọ́ pọ̀ àwa ti ṣe tiwa ni àwọn náà dẹ̀ ti ṣe tiwọn nìyẹn ṣé wọn kì í tó bá ti gbé màálù dé àbátí oríṣiríṣi èèyàn ló máa yọ tiẹ̀ kú mbẹ́ bí wọ́n ti lọ jẹ́ tiwọn nìyẹn o ọkàn ayé kọ̀ọ̀kan anybody ìyẹn ti lọ nìyẹn àti ṣe tọ̀dọ̀ tiwa àwọn tó kù náà dẹ̀ ṣe tiwọn. Bíi ti báwo? Mo ní mo ní láti mọ bí bọ́dì yẹn ṣe rìn kúrò bẹ́ẹ̀. Kò sí wàhálà nígbà tí wọ́n ṣe investigation lọ kò síbi tó mọ̀ nínú apartment èmi lọ sókè kò tẹ̀kẹ̀.
yesterday. Kí ló ṣẹlẹ̀ náà? Line yìí náà lájọ wà ẹ̀ kan lè máa halẹ̀ mọ́ mi báyìí náà. Keep quiet. Kí ló wá ṣe ń bí? Ta ni ẹ? Fadán fi woman yẹn lẹ̀. Madam, ẹ tẹ̀lé mi. Ẹ máa take it easy o, ẹ máa ní Keep quiet. sùúrù. Thank you. Sit. Kí lẹ fẹ́? Èmi feel pé ó yẹ kó introduce mi sí gbogbo àwọn guys yìí náà so that irú nǹkan tó ṣẹlẹ̀ nísìn kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹjọ́ ẹ̀ pa ọ́. Ẹjọ́ ẹ̀ ń pa ọ́. Wọ́n bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́. Nǹkan tó bá fẹ́ gangan ni kò sọ. Ojú ẹ ti pọ̀jù o. Wọ́n ti bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́. Nǹkan tó bá fẹ́ gangan ni kò sọ. Ó dáa. Mo fẹ́ ra part. Èwo ń bẹ̀? Mo ní ìdápá méjì àti eyín. Pàápàá jùlọ eyín méjèèjì tó wà níwájú. Bọ́dì tó wà nílẹ̀ ó fresh gan, ó dẹ̀ wọ̀n gan. Torí ìgbà táwọn àrùn mi bá lálẹ́ àná la rí bọ́dì yẹn. Are you ready to pay? Èló ló bá dé? Èló ni? Snake. Bàbá o. Èló ni ọ̀dà wọn? 120k náà. 120k kí ló ṣẹlẹ̀? 120k pọ̀. Are you ready to pay? Ó dáa. Àkáǹtì wo ni kí n ṣọwọ́ sí? Normal account. Okay. I'm a businesswoman. Mi ò dẹ̀ kí ń báyàn jà, mi ò kí ń báyàn pariwo. Kí wá ló lè faru ẹ̀ léyìí ta ló ní kẹ́ wá pa mí? Woman, mi bá ti wá bí báyìí. Ẹni tí mo wá pa ni. Ọtí bọ̀ ẹ̀ṣẹ̀ mi. Àmì máa bí mo ti rí Orí mi, lọ́tọ́ orí mi. Ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Àánú yẹn, that's why ṣe mí ṣá. Thank you, ma. Thank you. But wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. I am sorry. Orí mi o, orí mi o, orí mi o. Ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ ẹ má pa mí ẹjọ́. O ti stress mi gan-an ni o. Ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má pa mí ẹjọ́. Àánú ẹ̀ dẹ̀ tí wàá ń ṣe mí. Ìbéèrè kan ẹjọ́ ẹ ṣàánú mi délé ẹjọ́. Bí wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. Ẹjọ́ ẹ tẹ́ padà ẹjọ́. Mo ní láti pa ẹ̀. Ẹjọ́ ẹ má pa mí ẹ tẹ́ padà. I am sorry. Ẹ ká sọ mọ́. Ẹ ra mọ́. Yes ma. Ẹ ra mọ́. Kí ló dé tẹ́ jókòó síta? Ẹ bá ti wọlé. A ní ká dúró dè yín bíbá nígbà tí wọ́n ti sọ fún wa pé ẹ̀ ní pẹ́ dé la ṣe ní ká dúró sí bíbá. Ó dà, mo ti dé nìyẹn, ẹ jẹ́ ká wọlé. Mú mi ẹ má wọrí ma, ẹ dúró báyìí ma. Àwọn lọ ní àwọn fẹ́ rí yín ma, nítorí ẹ̀ ni mo ṣe mú wọn wá sọ́dọ̀ yín ma.
èmi ni mo ní mo fẹ́ rí yín mà àmọ́ ìgbà táwọn sọ pé àwọn ọmọ yín rí ni mo ṣe ní káfẹ́ kanjọ débi. ó dáa wọ́n ti mọ̀ mí nìyẹn ẹ̀dẹ̀ ti rí mi ẹ jẹ́ ká wọlé ńgbà náà. lónìí rẹ má wọrí mà mo lè sọ nǹkan tá a bá wá náà níbi tá a wáyé. yes ma mo rí ìran kan sí yín ni o nínú ìran yẹn mo rí pé ní ẹran tó pọ̀ ní àgbàlá yín bí kìnìún kan ṣe wọbẹ̀ ni ó jẹ́ pa gbogbo wọn pátápátá. Jésù ò ní jẹ́ kí n rírú ẹ̀ ẹ̀mí mímọ́ ò ní jẹ́ kí n fojú barú ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ìran bẹ́ẹ̀ ò ní wáyé lórúkọ Jésù. bí mo ṣe ń gbọ́ rèé o wọn ò bá mi sàn kankan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ṣe ń gbọ́ lélẹ̀ Jésù. Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀ àmín. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojú méjì nìran ní ó lè jẹ́ yín lẹ́ni mẹ́sẹ̀jì yẹn ó dẹ̀ lè jẹ́ ìkan nínú àwọn members church yín ni bó ṣe jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà ẹ kò jẹ́ aláṣọ ara ni màá gbà yín nímọ̀ràn yes ma pé tẹ́ bá ti dé church ẹ fi àwẹ̀ àti àdúrà kí ẹ fi jagun torí ó lè jẹ́ kan nínú àwọn members yín ló ní iṣẹ́ tó wà nílẹ̀. mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ní ká ṣe àṣebẹ̀ ẹ̀mí Ọlọ́run wa ní fi yín sílẹ̀ aburú kankan ò ní ṣẹlẹ̀ ní sàkání kankan nù wa lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ó dáa ẹ ti sọ ìran tẹ́ ẹ rí sí wa ẹ jẹ́ ká wọlé kí n ṣe yín lálejò. ẹ má wọrí ma a sì ní one or two places tá a fẹ́ lọ. bẹ́ẹ̀ni àlàáfíà fún yín mà. àlàáfíà fún yín náà ẹ ṣeun mo dúpẹ́. kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe. You don't see any vision for me. ìmọ̀ ibi kò àmì o. gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe. ire Olúwa. kó má ṣẹlẹ̀ mi lórí. ire. 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 Báwo ló bẹ̀rẹ̀ sí ní sùn tó ń họrùn? Ire Olúwa. Gbéra lẹ̀. Yes, ma'am. Ire Olúwa. Yes, ma'am. Kí ló ń rùn ní yàrá yìí? Kí ni ẹ ma? Kí ni sìgá ṣe ń rùn ní yàrá ẹ̀ láì ṣí windows? Dábàá ní pé ìta ni sìgá tí ń rùn wọlé wá. Mummy, sìgá. Ibo ni mo ti fẹ́ rẹ̀? Ire Olúwa. Yes, mommy. Sìgá rùn nínú yàrá ẹ̀ yìí, ó ń bi èmi pé bó ló ti fẹ́ rí sìgá. Mommy, leave me. Ire. Yes. Sìgá ló ń lọ́wọ́ ẹ̀. Mommy kì í ṣe. Jésù ṣàánú fún mi. Ẹ̀mí mímọ́ gbà mí. Jésù, ìwọ ọmọ yìí tí mo dẹ̀ tọ́ ẹ lọ́nà Ọlọ́run, tí mo fọ̀rọ̀ Ọlọ́run bọ́ ẹ ní gbogbo ìgbà. Ire Olúwa bó ló ti rí sìgá. Mommy kì í ṣe sìgá, perfume ni. Ire Olúwa, jọ̀ọ́ má jẹ́ kéṣù jèrè ọmọ lára mi o. Ire. I want to sleep. You want to sleep? Yes. Ó ti dá. Àbọ̀ wa bá lọ̀rọ̀ èmi àti ẹ̀. Àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀. Ire Olúwa. Ìwọ ọmọ Ọlọ́run. Ìwọ tí a bí sínú ilé Ọlọ́run. Ìwọ tí a fi ẹsẹ̀ lé ọ̀nà Ọlọ́run. Òun ló fa sìgá. Àbí ló ń gbóòórùn sìgá nínú yàrá ẹ̀. Daddy, ibo ni mo ti fẹ́ rí? Mi ò mu sìgá. Ṣé mọ́mí ẹ̀ ń parọ́ ni? Àbẹ́mi fúnra mi ò gbóòórùn ẹ̀ ni. What are you saying? Báwo ló ṣe rìn pàdé ẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Daddy, ṣé iná ò gbà mí gbọ́ ni? Ṣé bí perfume tí mo ṣe rà ló dàbí pé ó rùn bíi sìgá? That is how it smells. Even mo mú dání, ewu. Ire Olúwa. Mommy. Perfume ló ń rùn bíi sìgá. Sìgá. Daddy, ẹ jọ̀ọ́, ṣé ẹ gbọ́ òórùn perfume tó tẹ̀ ń sìn? Mo gbọ́. Ṣé perfume mi òórùn perfume mi ṣó jọ òórùn tó ń rùn ní yàrá Ire? Kò jọ. Ẹ ṣé, God bless you sir. Daddy, perfume mẹ́ta ni mo mix papọ̀. Mo lè lọ pé léyìí tó kù wá. Ayérayé o! Kí ni wọ́n ayé òní wọnú agbo ẹran mi kó pa mí lẹ́ran jẹ? Ó ṣèwọ̀, ẹ̀mí mímọ́ ò ní jẹ́ kí n rí irú ẹ̀. Irú ibi àlá ibi ò ní ṣe mọ́ mi lórí. Ire. Mommy, as a matter of fact, eléyìí tó ń rùn bíi sìgá gangan ilé gẹ̀ẹ́tẹ̀ fún mi. Perfume tèmi rà fún wọ ló ń rùn bíi sìgá.
ó dẹ̀ ń parọ́ mọ́ mi lójú bàbá ẹ̀. Ire kí ló dé tó bẹ̀rù Ọlọ́run mọ́ báyìí? Mi kó ẹ báyìí rè. Dádì. Ṣẹ́yìn fún ní perfume. Mo fún un àmọ́ perfume tí mo fún ọrùn kórun bí. Ó ti tó, ó ti yé mi. Ó ti yé mi. Ó ti yé mi. Ẹ yọ̀ǹda fún mi ẹjọ́. Ẹ yọ̀ǹda fún mi. Bí fúláwà ló ṣe ń rùn. Ìtẹ́yìn fún àbí? Bẹ́ẹ̀ni. Òun dẹ̀ ló rùn bí sìgá. Bẹ́ẹ̀ni. Ire. Ẹ yọ̀ǹda fún mi náà. Ẹ yọ̀ǹda fún mi náà. Ó dá ẹ ṣàbà sọ níbi tó ti máa gbọ́. Ẹ bá sọ níbi tó ti máa gbọ́ o. Ire oní pẹ̀fíùmù 3. Sátánì búramúramù. Òun wo ẹni tí ó pàjẹ́ ni. Ìwọ tó rò pé ó dúró mú ìdúró rẹ̀. Kíkíní má bàa bì ọ́ ṣubú, kí èṣù má bàa bì ọ́ ṣubú, gbé ọ dànù, rí ọ bọ́lẹ̀. Ire Olúwa. Ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Má gbomi lójú mi. Mo mọ̀ wípé òórùn sìgá ni mo gbọ́ nínú yàrá ẹ̀. Mi ò sọ wípé ó fa sìgá o. Àkọ́dí ní o ti sọ́ọ̀sì oní pẹ́ẹ̀fù ní ìyá ẹ̀ fún ẹ. Jẹ́ ká agree wípé mọ́mì ẹ̀ fún ẹ pẹ́ẹ̀fù. Àmọ́ mo gbọ́ fúnra mi gbóòórùn sìgá. Èmi fúnra mi gbọ́. Mi fa sìgá. Kò sọ wá. Okay. No smoking. I heard you. Kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́. Àmì Jésù. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ́ o. Kò gbọ́dọ̀ ṣẹ́ o. Kò sí anybody nílé yìí. Ọ̀tá ajé ni ẹ́. Ẹni tí ìbáwò kò jí ọ̀tá ajé ni ẹ́. Kí lè ṣe torí irú yín ní ẹsẹ̀ ṣe gẹ́tò fún ìbáyìí tó bàbá àyàn bí wàá dẹ̀ sọ ẹ lọ́ adé lóhùn kó lè fẹ́ jágẹ̀tì mọ́ mi lórí. Baba, I said that. You didn't say that. You didn't say that. Sọ òyìnbó síbi kájọ sọ òyìnbó síra wa. No, mi ò bá yín argue òyìnbó. Mo fẹ́ jágẹ̀tì ni ẹ̀yin ọmọ tó fowó tọ́ ẹ̀yin ọmọ ọ̀ràn kéré tó fowó tọ́ yìí. Ọ̀dà ẹ má bínú. Ẹ sọ ní tí mo nídìí nìyẹn sọ́ọ̀rì lòyìnbó ń jẹ́ tápọ̀ ti sọ ni ọ̀rọ̀ ti tán. Ta ló béèrè? Okay, fún mi ni mo wá rí. Ẹ má bínú o béèrè fún mi. Bẹ́ẹ̀ni sá. Ṣé mọ́tò tó ń gbé bọ̀ ó bàjẹ́ lójú ọ̀nà ó wá gbé Uber ní àbí mọ́tò tó ń gbé bọ̀ gangan ni? Okay, by the grace of God, mọ́tò mi lélẹ̀, that's my car. Ó bàjẹ́ o tó proud. Bẹ́ẹ̀ni ní by the grace of God, this is your car Canada. Mọ́tò 1.2 million ló sọ di kákákáká. Ṣé wọ́n mọ iye mọ́tò tó wọ bí? Mọ́tò 7 million, 8 million, 10 million, 15 million ló wọ bí o gbé mọ́tò bọ̀. Tí ifo bó ṣe wà yìí kákún bẹ́ẹ̀ sí géètì fẹ́ mi ìdìgbò wọlé kí mọ́tò yìí wọlé. Ìwọ ló máa dá wọlé. Ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú. Ẹ kàn bá mi sọ fún mi pé mo wá rí. Okay, what's the name? My name is Tunji. Aṣọ gbogbo ẹ̀ títí mo bú ẹ mo ṣe wẹ̀ o tọ́ bá pò o kàn dúró for nothing. Ọláhun. Tunji Ọlábánwo. Just wait Ọlábánwo. Mo bá fẹ́ bẹ́ẹ̀ wo. Orúkọ ẹ tó ugly. Ìwọ kankan proud. TJ ni sir. TJ kọ́ Ọláolúwa ni. How are you? Madam kọ́. Ó wà nílé. Ṣé kìí kan sùn? Rárá sà. O sùn. Ó ń bẹ nílé. Ó ń bẹ. Yes, o lè ń jẹ ọ̀rọ̀. Can you imagine? Ọ̀rọ̀ ma. Yes ma. Ẹnìkan béèrè mi ní ẹnu géètì ma. Very ugly eighteen. Aṣọ dọ̀tí mọ́ lọ́rùn, aṣọ rough mọ́ lọ́rùn. Tẹ bá rí agolo tó gbé wá tó ń pè mọ́tò tó wá proud bí. Ó proud jẹ́ pé wọ́n á sọ pé ò ní wọlé. Ẹni tó bá rìn ẹ wá dárúkọ ẹ̀ fún mi olóòlò wa mo ní wọ wàá rọ̀gà tèmi nílẹ́kùn tó wáyé no tọrọ wọ́n ránṣẹ́ fọ́ṣọ́ ọlọ́màjẹ. Ẹnu ó wà lẹ́nu gate mi. Are you sure? At my gate? Okay, mo ń bọ̀. Bàbá Bídèmí. Ṣé kò ń ṣe àlejò mi lè dá dúró sẹ́nu gate? Túnjí. Túnjí?
ẹni tó porúkọ rẹ̀ náà nìyẹn mà. Lè dá dúró. Very rough person, ó dọ̀tí tẹnutẹnu tọrọtọrọ ni. Àlejò tèmi dẹ̀tí. Ṣaṣọ ńlá lèèyàn ńlá ni. I'm so sorry ma. Kí ló ṣe iná? Ẹ wo henceforth láti ìsìn lọ. Anybody tó bá ti wá mi wá, ẹ jẹ́ kan wọlé, ẹ má question wọn mọ́, ẹ má dẹ̀ dá wọn dúró sẹ́nu gate, okay? Ṣé kẹ́ ṣílẹ̀kùn? Ẹ lọ ṣílẹ̀kùn jàre tún bí mi pé ṣé kẹ́ lọ ṣílẹ̀kùn. Mi láì gbọ́dọ̀ máa ṣe ń gbà mí. Mi láì gbọ́dọ̀ bá bí mi máa ń ṣe ń gbà mí. Ní oṣù máa lọ dáyọ̀ dúró síbẹ̀. Because he was so tough, always ready to attack. Like, kí ló ṣẹlẹ̀ kankan sẹ́yìn lẹ́yìn ọkọ̀ máa bóbìnrin ni. That is not true. He was just being protective of me. Really? Yes. So how do you explain this? Ẹ kálẹ̀ sá, mo wá rí fún mi ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló pàdé fún mi pọ̀? No. Kí ló rà lọ́wọ́ ẹ̀ tí ó sanwó? Kí ló dé? Kí ló dé? Why are you exaggerating? I'm not exaggerating. Your dad was practically like that. Okay, fine. Hello. Stop. Bẹ́ẹ̀ wá ní mo pàrọ̀ ọjọ́ Dayọ̀ wá ṣe wọ́n ṣe fún Dayọ̀ náà. But thank God gbogbo ẹ ti lọ. Here I am today. I'm happy. I'm seeing my friend and you are doing well. And I want to believe I'm doing well. You're doing well too. At least me looking at you. Really? Yeah. So báwo ni ọmọ ńkọ́, ìyàwó ńkọ́, everybody? Ìyàwó. Okay, I got to America some years ago. Okay. I married a white lady. Mi ò gbọ́dọ̀ sí màmá lẹ́nu. Má fò yìbò. So, one thing led to another. I started having issues on attention. You're not giving me attention. But I started pín gàrí. Wow. Mo jẹ́ pé kò mi lọ court. Wọ́n kò fi bẹ̀ yẹn. Ọkùnrin rògo ni. I can just imagine. Bọ́ ọmọ kan ṣoṣo tí mo bí ìyẹn wà lọ́dọ̀ màmí. Wow. Yeah. A boy or a girl? A boy. Ọ̀pá akọlù gidan bí. Okay. It is well. I don't have any. Ìyàwó mi. But ọkùnrin tí mò ń wojú ẹ̀ lọ́kàn wọ́n máa tọ́ fìdí ẹ̀ ṣé o ti sọ fún wọn pọ̀ rẹ̀ ọkùnrin ń bọ̀ kí wọ́n lọ di pé orógùn lọ ń ṣe kẹ̀wù lórí wa. Fún mi, are you okay? Fún mi, talk to me. Kí ló ṣẹlẹ̀? For me, what is the problem? I lost my husband. What? Like, you lost this cute man? Oh, cha. Kí ló ṣẹlẹ̀? Was he sick? No. Kí ló wá ṣẹlẹ̀? He had an accident. Like a car accident? Oh, God. God. I'm so sorry. No. No, for me. No. Don't do this. Joe, don't do this, please. Pele. It's okay. I shouldn't have mentioned this at all. So, pele. Sorry. Ọjọ́ ọ̀la wa máa ṣe kókó. Ẹ jẹ́ ká ṣe rere nítorí ọ̀la o. Sorry, your face is familiar. Familiar? Are you a presenter? I mean a TV presenter. Presenter báwo, television báwo. Dáhùn lóhùn mo jẹ́ kó máa lọ jàre. No, ẹ má bàgbé. Mo kàn fẹ́ mọ nǹkan tí mo ń ṣe ni. Ẹ ṣé gan. Thank you so much. Thank you, sir. Hello. Mo ti wà ní tree yẹn. This is too much now. No. I've listened before mo ti jẹun kí tó kúrò nílé. So nǹkan tó ń sọ fún mi báyìí ni wípé tí n bá fún ẹ ní nǹkan o lè gbà lọ́wọ́ mi. Oh no, that's not what I'm saying. That's what you're saying.
Okay, for you to know, pé tó bá fún mi ní anything tó bá fún mi máa jẹ, no problems. Good. Let me just have a bite. Another bite. Another bite. Jẹ́ kí n mú mi gbà yẹn, water is good. Baby, you are the best thing that has ever happened to me. Please. No, Tunji. Will you marry me? Tell me this is not true. This is true. Say yes, say yes. Please say that again for her to agree. Okay. Is that a yes? Thank you. Thank you. I love you so much. Oh my God. Thank you. Oh my God. See, babe, we need to do something. Let me take a shot so we can remember this day for good. Oh my God. Yeah. Yeah. Oh, babe, this one is too close. They can win your my yawa so that how do you find that? Really? Is that what you want? Yes. Focus. Sis. Hello. Shemi. Yes. Okay. Thank you. Oh my God. Thank you. Could phone to me. Okay, so you are telling me your phone is bigger than mine. Oh yeah, give her your phone, give her your phone. Thank you, sis. Okay. She Snapchat making lonely, I be normal camera. Okay, use the normal camera. Okay. Please. We will edit it. Yeah. Okay. Another style. Okay. Another style. Me. Another one. Show them the ring. Show them the ring. Another one. Another one, please. Daddy me. You know 50,000 naira. 5,000 naira ni Mori can send this to me. Ṣé kò tó? Kò tó. O bèrè 50, mo send the 5. Oh, appreciate it. Kí ni kí n fi ṣe nínú 50,000 naira? No, lọ dáná sun. Tó bá mọ tán fowó ṣe. Èló lèmi kankan gbà lówó oṣù. Mo yọ 5,000 fún ẹnu 50,000. Ó dúpẹ́. Bó ṣe wà yìí. Gbogbo téèyàn ní láyé yìí. Tá sọ pé ọmọ gidi lélẹ́yìí. Gbogbo ẹ̀ ló ní. Mi ò understand the content sọ yẹn. You understand it? Mi ò understand the You content. understand it? Are you a virgin? No, ṣé virgin? Mi ò mọ content sọ, mi ò mọ o. Ẹ jọ̀ọ́ sir, madam tó ń gbé ń bí ni mo bèrè sir. Láti bo. Kò tẹ́ necessary. Hello. Thank you. Daddy mi ẹ wò mi ò mọ̀, tẹ́ bá fẹ́ tu wò ní kẹ́ wá tu wò. Kí ni wàá tu wọ́n máa yẹn? Kí wàá tu wò? Kò sí tí mo fẹ́ fún ẹ ju tí mo ti fún ẹ yẹn lọ. Ó gbọ́. Ṣé bẹ́ẹ̀ ti géètì wọ́n mi daddy? So ilé tí. Ẹ má ti géètì mọ́ mi. Ṣé ilé bàbá tẹ̀ lé? Ṣé ilé bàbá tẹ̀ lé? Níbo ló yẹ kí n máa lọ báyìí? Use what you have to get what you want. Tó bá tẹ̀sẹ̀ lọ́mi wàhálà ní àníjọ ní kankan ni o. Ẹ wò mo ti ní kéèyàn kan wá deliver fún mi. Ó máa delay. A ní kẹ́ máa wọ orí máa deliver. Mo ti fún address mi gan pàápàá. Ẹ má worry. Ta ni o? Ẹ ká sùn. Ẹ jẹ́ má bínú mi lójú. I'm sorry. Oh, sorry. Ẹ jọ̀ọ́. Ta ni ẹ má bínú o. Ẹ rán tójú mi. At all. Èmi lẹ fún ní fóònù yìí trí pé kí n snap yín àti partner yín. Ẹ ṣeun ojú, thank you so much. But mi ò rántí pé bóyá èmi pẹ̀lú ya exchange numbers àbí bóyá mo fún yín ní address ilé mi or something like that. Ẹ ní láti fún mi ní nọ́mbà. Ìgbà tí ẹ kọ́kọ́ fún mi ní fóònù yín pé kí n snap yín. Time ẹ lèmi ti dial nọ́mbà mi. The second time tí mo fi ń béèrè lọ́wọ́ yín pé ṣé kí n lo Snapchat àbí kí n lo normal camera. Time yẹn èmi ti delete nọ́mbà mi kúrò lórí fóònù yín. Mo ní kó bá mi fi fóònù kó bá mi fi snap. Ó wá mú nọ́mbà èwo dáìlẹ̀ láti fi get nọ́mbà tèmi lórí fóònù mi. Kò yé mi kí ni kò táyà yìí dà. Gan. Kí ni mo ṣe fún yín náà? Mi ò padà sórí ìjọ. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe yàmùyàmá báyìí náà? Kò yé mi, ọ̀rọ̀ yóò yé mi. Ẹ dẹ̀ ṣe bálabàla. Ṣé torí kí ni ọwọ́ mi? Apẹ̀yàn lèmi o. Mo wá síbi bí kẹ́ lè jẹ́ godmother mi ni. Tí bá wo mi mọ̀ yín rí náà bá ọmọ ẹgbẹ́ jẹ́ godmother yìí. Ẹ dẹ̀ ń ṣe yàmùyàmá.
is this man? Ìwọ ọmọbìnrin yìí, kí ló ṣẹlẹ̀? Ó wá sínú ilé mi ó yọ̀bọ̀ sí mi, ó tún bẹ̀rẹ̀ pé who is this man? Kí ló dé? Ta ni mine? That's my husband. Ibo ló wà? Ó ti kú. Kí ló pa? Car accident ló ní. Olórí burúkú ni wọ bèbí yìí náà. Wọ́n assassinate mine ni. Èmi dẹ̀ ni mo pa. Ṣé o gbàgbé pé mine ni next project wa? Yes. Okay. On lọ síbi kan on the 28th of this month. Kó tó fẹ́ lọ ṣe ń bẹ̀, mi ò mọ̀. Bí fẹ́ lọ kíyàn ni o, fẹ́ lọ ṣe party. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tí ó concern mi gangan ni wípé ní ọjọ́ yẹn gangan o gbọ́dọ̀ follow ẹ̀. Kí ni àdírẹ́sì ẹ̀? Olúwalókè Crescent. Ní róòdù ẹ̀ mọ́. Why tó ṣe ń ṣe báyìí? Ó mọ nature iṣẹ́ mi. Immediately tí n bá ti ráyè, definitely mo máa wò ẹ́ náà. Ẹ kò dá fèmí nìkan lẹ́sìn bí báyìí náà, ó yẹ kí wọ́n máa wò mí time to time. Ìyẹn wà ní mọ́tò yìí náà. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́? Orúkọ mi ni Red Light. Ṣé owó lè fẹ́ mi? Ó ti dá mi dúró pẹ́ jù. Ohun tó wá drop kọ́kọ́rọ́. Ǹjẹ́ lè gba èsì sórí? Kọ́kọ́rọ́ rẹ̀. Ẹ máa gbé mọ́tò lè jọ. Èmi ò ní kọ́kọ́rọ́ ẹ̀ o. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. I am sorry. Ọmọbìnrin yìí ó pa ọkọ mi, pa mi tó bá pa mí. Kí la ṣe fún ẹ, kí la rẹ̀ nígbà ẹ, kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni sáwọn. Kí lọ kọ ẹ ṣe fún ẹ tó fi ní kápá? Tó fi gbé iṣẹ́ ẹ lọ fún ọ̀gá mi. Ní pé kí ọ̀gá mi pa. Ọ̀gá mi gbé iṣẹ́ yẹn fún èmi, èmi ni mo pa ọkọ ẹ. Ẹ wo, ó fọmọ ọ̀dọ̀ wa lóyún ni, ó tún wá fọmọ ọ̀dọ̀ yẹn ó tún fi ń ra ìdí mi pẹ̀lú ẹ̀, kò kí n ṣe jọ mi. Mo máa tú àṣírí ẹ̀. Gbogbo èèyàn ni máa sọ fún wípé ìwọ ló pọ ọkọ ẹ̀. Máa tú àṣírí ẹ̀. Ìjọ, pa mí sílẹ̀, má pa mí síta ìjọ. Everybody ló máa mọ ọkọ tó ṣe tí lè fi jóná. Èmi kò wá síbi láti wá lo brain mi ni now. Bóyá brain mi ṣì ń ṣiṣẹ́. Sit down. Fún mi ní fóònù. Account number mi ló wà lórí fóònù yẹn. Send 2 million naira síbẹ̀ nísinsìnyí. Red Bank ni mò ń lò. 2 million. Olórí burúkú. Èèyàn tó bá rí ẹ máa sọ yín pé ọmọ ló dá tó yìí. Wọ́n máa níyàn gidi ni ẹ. Wọn ò ní mọ̀ pé àwọn kan wà aláìda èèyàn ni wọ́n o. Bọ̀ irú àwa ìlànà wọn máa pèlè yóò burúkú. Jámi lóhùn! Mo ti lọ. Mo ti send ẹ. 2 million Red Bank. Good. Pa fóònù ẹ. Give it to me. Mo máa mú fóònù lọ. Anytime tí mo bá ti need owó, mo máa wá síbí. O máa hàn ẹ̀, wàá ṣe transfer owó sí mi. Wàá dẹ̀ tún lọ. Tán bá wá bí ẹ̀dá,
kò sọ fún anybody even ọ̀gá mi mo máa pa ẹ́ dànù ni. Let's go. Machine Lord. Me like face ẹ rẹ́rìn. Wá ṣe bí n pé àbúrò ẹ ni mo jẹ́. Yes, ma. Má try láti act funny. Move. Ẹ má worry. Ẹ má worry wà ń fún mi báyìí. Yeah, máa tún máa rí ilé ta. Any nice day ahead. Ẹ ṣé gan ni. Ọ̀rẹ́ àkárí. Ah, bàbá. Kàrí yín, ọ̀gá tí ń mì sí yín, ẹgbẹ́ tí ń ké. Ọ̀gá wọn tó ṣẹlẹ̀, ṣé wàá kú bá a dúró dọ̀la? Ẹ gbọ́. Wọ́n máa padà lọ́jọ́ mi. Wọ́n ní máa padà wá lọ́jọ́ mi. Akọ́ṣe weekend pẹ̀lú wa. Kóyìn máa lọ́nà. Wọ́n ní kí n máa lọ́nà. Máa rí ilé ta. Ojú tí ń rò èmi gan. Ẹ wo ọlọ́kadà kan. Gbé o! Wọ́n ní lọ́ọ̀kì sá. Ọwọ́ kan báyìí. Ọwọ́ kan lọ́wọ́ kan dà. Ṣé o sì máa? Ṣé o sì? Ẹni tó ti rọ́kadà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́. Ọkọ̀ kí ló fẹ́ yẹ kó wọlé? Ẹ̀yin lè instruct mi pé anybody tó wá ti dé náà kí n máa sílẹ̀ kó jẹ́ kó máa wọlé kí n má kó eré wọn mọ́. Bá ti lọ ti special yìí náà. Òun náà ni mo lọ tó fi jẹ́ kó wọlé. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ mà? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ àmọ́? Ọ̀gá. In the morning now. Yeah. Yeah. Ẹ gbà mí. Ẹ gbà mí. Ọ̀rọ̀ ọmọ yóò yé mi mọ́. Mo máa ń bá a sọ, ṣé gbogbo ọ̀rọ̀ tí dáàdì máa ń bá wa sọ, gbogbo ọ̀rọ̀ tó fi ń bọ́ wa, ṣé kò sí èyí tó ń wọnú ọkàn ẹ̀ ni? Ṣé wọ́n kàn ń gbé etí kan wọlé tó ń gbà kejì jáde ni? Torí kò yé mi. Àfọwọ́n àti àwọn ọ̀rẹ́ burúkú ṣá, àwọn ọmọ játijàti àdúgbò ló máa ń bá rìn kiri. Ẹ ṣàánú mi. Má má jẹ́ kọ́mọ yìí sọnù mọ́ mi lọ́wọ́, ẹ má jẹ́ sọnù sínú ayé. Ẹ má sọ̀rọ̀ òdì, inú ilé Ọlọ́run lẹ wà. Ní orúkọ Jésù, ọmọ yóò ní sọnù. Àmín. Lórúkọ Jésù, ọmọ kankan nínú agboolé Ọlọ́run yìí kò ní sọnù. Àmín. Abẹ́ àkóso Ọlọ́run la wà, abo ẹ̀dẹ̀ wà lórí wa. Nípa ìdí èyí, ọ̀rọ̀ gidi ó ní kí a máa sọ jáde lẹ́nu pàápàá jùlọ fún àwọn ọmọ tí a bí. Ẹ fi ọkàn balẹ̀, ẹ fọkàn balẹ̀. Evangelist, ẹ pẹ̀lẹ́. Dájú ẹ̀rọ sá. Ẹ̀rọ ajàre. Yes sir. Ó máa kú díẹ̀ kí n kúrò ní church lẹ́dẹ̀ yìí. Eré lèmi náà ń sábọ̀ sá. Àwọn ti dá. Ẹ bá mi jókòó ń bẹ̀ yẹn náà. Ẹ pẹ̀lẹ́. Ok. Dáàdì, ṣé kí n má parọ́ fún yín sá? Mo gbọ́ Ọlọ́run gbọ́ ju mọ́mì mi lọ. Ẹ̀dẹ̀ ní mo mọ Jésù jù yín lọ. Ẹ̀dẹ̀ ló ń bojú mi jẹ́ ń downgrade mi wájú dáàdì. Ẹ ló ń fọṣẹ yí mi. Mọ́mì mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀. Ṣé ká túlẹ̀ wájú dáàdì ni? Ṣé ká túlẹ̀? Dáàdì ṣe ń gbọ́. Ẹ̀wọ̀n àwọn èdè tó ọmọ Ọlọ́run ń pè jáde lẹ́nu. Ṣé dè ló ń fọ̀ lẹ́nu yìí? Ó ti yé mi. Ẹni sọ̀rọ̀. Ó fi ń yé yín bó ń ṣe gbọ́ Ọlọ́run gbọ́ ju yín lọ ni. Mú ìwá. Orí kelòó ẹsẹ̀ kelòó nínú Bíbélì òun ló ti kà wípé wọ́n ń bojú mi jẹ́. Àní sọ orí Bíbélì tó sọ wípé mọ́mì mi ẹ̀ ń downgrade mi nínú Bíbélì sọ. Ìwọ ọmọ tí wọ́n bí sínú inú ìgbàgbọ́ má má tasẹ̀ àgẹ̀rẹ̀. Ẹ wo ẹ nílè lọ. Èmi ò bá gbà yín nímọ̀ràn ìpè tẹ́ ẹ bá lè dúró ní àyíká ilé Ọlọ́run nítorí ìsìn ìrọ̀lẹ́ tí a fẹ́ ṣe. Ẹ wo evangelist sọ bẹ́ẹ̀ tí wọ́n jókòó yẹn ó ní ibi tèmi àti wọ́n jọ fẹ́ lọ. So tẹ́ ẹ bá ní kánjú àbí tẹ́ ẹ bá fẹ́ kánjú ṣé ẹ lè dúró kájọ ṣèsìn náà. Mo mọ̀ pé ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ó ní nǹkan pàtàkì ṣe nínú nǹkan tẹ́ ń sọ nínú ayé ọmọ yìí. Dádì, níbo mo ti wá fẹ́ lọ? Mi ò níbi tí mò ń lọ. Ẹ dúró. Máa dúró, òun ní kẹ́ bá ń bẹ àwọn bọ̀dá kán jókòó sínú church. Ń gbọ́ mú ìwà ṣé wàá dúró láyìíká àbí kí n mú ẹ dání lọ bí tí mò ń lọ ná? Ó ti dà. Ẹ ṣé gan o. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ọlọ́run á gbàkóso ayé ẹ̀.
pásítọ̀ sọ bẹ́ẹ̀ ṣé ká tètè máa lọ àbí báwo. ẹ ó yẹ ká lọ bọ̀ ká tó lọ sà mo fẹ́ rí yín sà. ẹ jókòó. Daddy, mo rí ìran kan tí ó lágbára ní sà. Mo dẹ̀ gbàládùra wípé èṣù ò ní jogún ilé yín. Ìran yẹn mo rí wípé nínú ilé yín sà àwọn ogun àìrí kan àti ẹ̀yin ẹjọ́ ń jìjàkadì. Ogun yẹn pọ̀ gan ẹ wá ń fi lákàlàkàlàkàlàkà báyìí àfi bẹ́ẹ̀ nílẹ̀. Daddy, nítumọ̀ wípé ogun àìrí yẹn mo dá mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Okay. Èmi dẹ̀ ní ìgbàgbọ́ wípé ogun tó bá ti ṣẹ́ òun lọ́lọ́run fi hàn. Kò ní gbérí mọ́ láíláí. Lágbára Ọlọ́run. Àmín. So ẹ jọ̀ọ́ mo rí i pé ó yẹ kí ẹ gbàdúrà dáadáa sà. Nínú ilé yẹn gangan. Yes sir. Kí gbogbo wa jọ gbàdúrà gbà pọ̀. Gbogbo ìdílé sà. Kí ogun èṣù má bàa borí ilé náà. Ogun èṣù ò ní borí ayé yín. Kò ní borí ayé mi. Kò ní borí ayé ẹnìkankan nínú ìjọ yìí. Ohun tó dára ń fi àdúrà lóòótọ́. Ètò dẹ̀ kù díẹ̀ káàtó àdúrà náà la lè fi yọjú ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti yé mi. Àjọ máa gbá ni o. Lágbára Ọlọ́run sà. Lágbára Ọlọ́run. Àbí tí n bá pè yẹn ní wá. Mo wà available sà. Àjọ gbá ni. Ẹ ṣé. Ẹ jẹ́ ká tètè lọ sí ibi tí a fẹ́ lọ yẹn torí àyè ń padà bọ̀ ní church fún ìsìn ìrọ̀lẹ́. Ok, mo bọ̀. Kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ́ o. Dìde tógun-tógun, dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Dìde tógun-tógun, dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ò fi ara pamọ́ jẹ wá níyà. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó wà síbẹ̀ tí ó sì jọba nínú ayé wa. Ọlọ́run tó mí sí àwọn ìránṣẹ́ rẹ̀ láti wá sọ fún wa wípé ogun wà tó ń rábàbà ní orí ilé wa. Ogun wà tó fẹ́ sọ̀kalẹ̀ sínú ilé wa. Àmọ́ sọ fún wa wípé ká pe òun ní ohun tí òun lè ṣe. Ìdí rẹ̀ tá a fi ń pè Ọlọ́run. Ogun Olúwa má jò kápá. Àmín Jésù. Ogun Olúwa má jò borí. Àmín. Ó ní níbi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọpọ̀ sí tí wọ́n gbé orúkọ rẹ̀ ó lóun wà níbẹ̀ síbẹ̀. Àti ju méjì àti ju mẹ́ta lọ. Ìdí rẹ̀ tí a fi ń pè ọ́ ní tí Ọlọ́run lè ṣe wípé Ọlọ́run wá ṣẹ́gun fún wa. Àmín Nínú ilé wa ṣẹ́gun fún wa. Nínú ilé wa ṣẹ́gun fún wa. Àmín Jésù. Ká lè láyọ̀ ká lè máa yìn ọ́. Ká lè máa gbé ọ̀gá sí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa ni a gbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Daddy, ẹ kú oríire sà. Wọ́n ní àtùpà ò kì í rí di ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n in this situation a lè rí wípé reverse is the case nítorí pé Ọlọ́run dìídì fi àṣírí ohun tí ìbá ṣẹlẹ̀ nínú ilé yìí ó dẹ̀ fi hàn. Praise the Lord. Hallelujah. Ó fi hàn ní gbangba so a wá rí wípé Ọlọ́run wa Ọlọ́run tó ní agbára ni. Daddy, ẹ má bínú sá o, ṣé a lè jọ gbàdúrà pọ̀ sá? Àdúrà ò kì í pọ̀ jù. Ẹ jẹ́ àgbàdo orúkọ Jésù. Àmín. A gbé orúkọ yẹn ga nítorí pé ẹ̀yin lẹ ń tú àṣírí ohun ìkọ̀kọ̀. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Nítorí pé ogun ikú kò ní wá sí ìmúṣẹ nínú ilé yìí nítorí gbogbo ẹ̀ lẹ́ máa gbẹ́sẹ̀ lé. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Àwa bẹ̀ yín ohun tó jẹ mọ́ ikú nínú ilé yìí lórúkọ Jésù ó yá ṣẹ́gun ẹ̀. Àmín. Lórúkọ Jésù ìmọ̀ta ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jó. Àmín Jésù. Lórí bàbá nínú ilé lórúkọ Jésù Kristi ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jó. Àmín Jésù. Lórí màmá nínú ilé ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jó. Àmín. Lórí gbogbo àwọn ọmọ tí wọ́n ń gbé nínú ilé ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jó. Àmín Jésù. Ìyanu jẹ́ kó máa ṣẹlẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Sísá Olúwa, gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń sọ fún mi, ṣé ẹ lè gbàwé ọjọ́ mẹ́ta láti fi bá Ọlọ́run rìn kí ogun kan tó ń ṣẹlẹ̀ kó ba lè tán lẹ̀ gbogbo yẹn á lè ṣiṣẹ́ pátápátá. Wọ́n máa gbà kódà èmi gan àbá gbà bí. Wọ́n á gbà á, èmi náà tún pẹ̀lú wọn láti gba àwẹ̀ àtàdúrà náà. Ṣebí kí ìyanu lè ṣẹlẹ̀ ni, ṣebí kí ìmọ̀ èṣù má bàa ṣẹlẹ̀ lórí wa ni, ó ti di dandan ká gbà á. Ẹ ṣé gan, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o.
ìró ibi ìró ọ̀fọ̀ kò ní ṣẹlẹ̀ nínú ilé Àmín Jésù. kò ní ṣẹlẹ̀ nínú ilé Àmín Jésù. bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Àmín. Jésù. Ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ibi ò ní ṣẹlẹ̀ nínú ilé wa o kò ní ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run kò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ wa ẹ ṣé gan ẹ ṣé gan hey evangelist thank you. kò gbọ́dọ̀ ṣẹ o kò gbọ́dọ̀ ṣẹ ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ o. Sit down. Lọ́jọ́kọ̀. Oh, this. Kò yẹ kó máa bẹ̀rù fún eléyìí mọ́ now. Okay, fine. Sit down. Mo tún ti dé o. Mo wá gba ìdá mẹ́wàá mi. Mo need 1.2 million naira. On your phone and transfer the money. Back! Miss Inowo now. Ó ṣe come up ní mo pé iPhone tètè. Be fast. Okay, ma. Ó ṣe come up. Babe, I saw a lady outside. Mi ò rò pé mo rójú ẹ̀rí pẹ̀lú ẹ̀ and look kind of, I don't know. Ṣé kò ń ṣe nǹkan tó ń bother ẹ nìyẹn or is there any link between this your emotion and? Ayé mi ti bàjẹ́ o. Fún mi. Mo ti dárò. Mo ní kí wọ́n máa sọ irú àwọn ọ̀rọ̀ báyìí mọ́ náà. Ó dáhùn bíi ti báwo? Kí ló ṣẹlẹ̀? What's the problem? How can you say there's no problem when problem is written all over you? There's no problem. I said there's no problem. What is wrong with this woman? Fún mi. In the morning now. Yeah. 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 Madam. Láti gbà tẹ́ ti gbéṣẹ́ fún wa last láti rẹ̀ àgbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bọ́sì wàhálà ti wà o. Wàhálà báwo? Problem gidi ti wà báyìí o. No problem wo ni? Àwọn ọmọ olè ń kó káàkiri yìí. Àwọn ọmọ ló wà lọ́dọ̀ yín tẹ̀ ń gbéṣẹ́ fún náà. Tẹ́mi ń gbéṣẹ́ fún. Yes. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́yìn sọ. Kí ló ṣẹlẹ̀? Bọ́sì ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin nìkan ṣoṣo lè máa wá síbí báyìí ni. Eléyìí. Ẹ farabalẹ̀ jàre. Ọmọ inú ọgbà lélẹ́yìí ọgbà ti gbà. Ẹ wà ó dà kí jà yín. Ṣé rí ọkọ yín tẹ ní ká ṣe ẹ̀ ń gbọ́ngàn ló fọ́ lọ. Ẹ tó pa ọkọ yẹn. Sọ ìfọkànbalẹ̀ jẹ́ ká sọ ó yà ẹ. Màá pè é lórí fóònù àmà sọ̀rọ̀ bẹ́tà. Màá pè é lórí fóònù ṣe gbọ́n. Màá pè é. Ẹ jẹ́ ká sọ wọ́n tá a fẹ́ sọ. Màá pè é Bọ́sì. Màá pè é o.
Fumi. What is the problem? You look unkempt. Kí ló ṣe? Èmi ti bàjẹ́. No, God forbid, it will ayé ẹ bàjẹ́. Wàhálà ti wà báyìí. Okay, wait. Fumi. Whatever the situation is, I think you are exaggerating it. Kí ló ṣe gangan? Ikú ti lé mi. Stop now. Èwo ni ikú lé ẹ? What is it? Kí ló ṣe? I can't understand. Then make me understand. Okay, Fumi, at this point you are getting me scared. Kí ló ṣe? Okay, let me start with má bínú pé mo parọ́ fún ẹ. Parọ́ fún mi? How? Why should you even lie to me? I don't understand. I'm sorry. Nǹkan tí mo sọ fún ẹ pé ọkọ mi ní accident. Ọkọ mi ò ní accident. So you lied to me pé o single. What were you trying to gain? So where's your husband? Mo dé ṣe nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn o. Okay. Okay. I killed my husband. What? Okay. You like practically killed your husband? Intentional. Kò kí ṣe mí gangan ni mo pọ̀pọ̀ mi. Oh, so it wasn't deliberate, right? Kò wá intentional. Èmi gangan ni mo pa. Okay. Àwọn ayakila kọ́kọ́ bá mi bá wí ni. For me. Kò má pàdánù. Oh God, she must have thought I'm a fool. Okay, can you just put those words to something? Kò sọ́sọ́wọ́, kò dẹ̀ gbóòórùn ọ̀rọ̀ yẹn, kò mọ bó ṣe rùn, kò gbọ́ ọ̀rọ̀ yẹn ṣe rùn létí. How will you say such a thing? Okay. Oh, mama, right? Kí ni iṣẹ́ ayakila? You kọ́ pààyàn lọ. Wá ní pé o kàn. Oh my God. Ṣé mi ní nǹkan tó ṣe fún mi ò dára? Okay, kí ló ṣe fún ẹ? Could you believe pé ọkọ mi? Okay. Ó fún ọmọ ọ̀dọ̀ tẹ́mi ń bọ́ lójú méjèèjì ó fún lóyún. Okay, very bad. As if that is not enough. Okay. Inú wílẹ̀. Out of 100%, almost 70% lọ fún ọmọ yìí. Is that a wickedness? Okay, killing him. Okay, is killing him not wickedness as well? Fumi, you are heartless. You're wicked. Not intentional. You picked your phone. You probably called a friend that linked you up with another friend that brought you into this game of calling an assassin to kill your husband. And you're telling me it's not deliberate? Do you know how many lines of calls you must have made? How many number of meetings to see me? Or there's something to pay? God. Àwọn ayakìlẹ̀ náà tó fẹ́ pè mí náà báyìí o. Wọ́n ti lé mi káàkiri. Extortion yìí pọ̀ jù, wọ́n ti gbowó lọ́wọ́ mi. Ọmọ yẹn náà tó fẹ́ pa mí báyìí. At any time, ó lè pa mí dànù. Okay. Fumi, just listen. Kalideti and Soron. Who is this person? Bobson náà porúkọ ẹ̀. Ó ń gbé ní nọ́mbà 18 Lawrence Street. Òun ló gbéṣẹ́ fún ọmọ kékeré tá à ń sọ̀rọ̀ èyí. In fact, go papa. Ṣùgbọ́n tí ọmọ kan ta fún ní phone ní history lọ́jọ́ ta lọ sí ìṣúta lọ jẹun. Ọmọ ta ní kó bá ya picture. Yes. This is the same girl I'm talking about. What? Why did you include me into this picture? Kí ló dé tó fà mí wọnú kíní? Báwo bóyá ti mọ̀ mí nìyẹn? Jọ, ṣé àwọn tá à ń sọ ẹ̀, ṣé wọ́n mọ ilé tá wà náà, ṣé wọ́n mọ bí? Ọmọ yẹn mọ bíbẹ̀ yìí dáadáa, òun kan ló wà ń gbowó lọ́wọ́ mi every time. Ó mọ bí? Yé! Wọ́n lè ti bọ́ọ̀gì bíbá yẹn, wọ́n lè ti fi kámẹ́rà síbí. Kámẹ́rà lè ti wà bíbá yìí. Why did you include? Tọ́ bá ti mọ̀ pé mo gbọ́ nǹkan tó ń sọ, wọ́n máa pè mí náà. Wọ́n máa pa mí tó tún mention number 18. Mo gbé fún mi. This is not fair. This is not fair. Okay, your phone is ringing. Okay, wait, for me, calm down. Pick your call. Ibi tó lọ dé báyìí, ó lè jáwọ́ gan-an bóyá ń gbọ́ wá ń sin náà ṣe pé àmọ́ báwo ló ń pè é, bóyá wọn ni just pick your call. Ó ṣe ni. Hello? Èmi tó rí lé ní iná ni mò ń pè ẹ́. Mo understand reason tó ṣe fẹ́ wá sọ fún ọ̀gá mi. Nítorí pé ó jẹ́ obìnrin.
ẹ̀rù dẹ̀ ń bà ẹ́. Má worry. Àánú ẹ̀ tí ń ṣe mí. Mo dáríjì ẹ́. Mi ní pa ẹ́ mọ́. Fúnmi. Kí ló sọ? Kí ló sọ? Talk to me now. Ọlọ́run ti dáríjì mi. Mo ní pa mí mọ́, kò sí problem mọ́. Fúnmi. Èmi tí mi ò pààyàn rí. I am not this naive. Báwo lèèyàn tó ń pààyàn ṣe máa sọ fẹ́ pé ó dáríjì ẹ̀ gan-an dẹ̀ máa believe ẹ̀ kó ti dáríjì ẹ̀? They don't fucking nǹkan tó fẹ́ kó o gbọ́ nìyẹn, nǹkan tó fẹ́ kó o gbọ́ ló sọ fún ẹ. Nǹkan tó mọ̀ pé o fẹ́ gbọ́ ló sọ fún ẹ yẹn. See, Fúnmi, listen. You've done this and I just pray pé o ti bring me into this picture. Mo pray. Ṣé mo kọ́ tó lè ṣe? If you want to leave, you need to leave. See, má jẹ́ kó ju 2 weeks lọ tó máa lò nílé tí wàá fi wá fine way. If not, Ọlọ́run ní jẹ́ ká rí nǹkan tí ó dá o. Mo dẹ̀ mọ̀ pé in this journey you want to embark on, Ọlọ́run á sìn ẹ lọ. Ṣé o ti gbọ́? Àwọn tó dẹ̀ máa tọ́ ẹ sọ́nà Ọlọ́run máa rán wọn sí ẹ. Ṣé o ti gbọ́? It's been a lovely moment being with you. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní kàtún rí. Ṣé o ti gbọ́? Má worry. Ṣé o ti gbọ́? Má sì mí kò need. What? Sorry, everything is so intentional. Everything is so intentional. Ayé yìí ti dògbò, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Ẹjọ́ ìyá mi má bí ẹjọ́ torí Ọlọ́run ni mo fi pè é. Ẹjọ́ ṣàánú mi. Mo bẹ̀rẹ̀ tàbí yín jù. Mo sọ fún yín náà. Mo sọ fún yín pé kẹ́ má sọ fún anybody. Ọ̀tọ̀ lẹ sọ. Ẹ sọ fún mi lóòótọ́. Like you said, ó ti pín mí lẹ́mìí ni. Bọ́psì nìkan ṣo ni mo fẹ́ sọ fún lọ́jọ́ tí mo rí yín. Mi ò dára padà sọ fún pàápàá. Àbí ṣé mo sọ fún èèyàn kankan ni? Ewu iṣẹ́ ìjẹ́ má pa mí torí Ọlọ́run ẹjọ́. Wọn kì í bẹ̀ mí. When I plan to do something, mo ní láti ṣe. Kí má bàa ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá mi. Àbí ẹlẹ́dàá yín. Nítorí mo ti sọ tẹ́lẹ̀ pé mo máa pa yín. Kẹ́lẹ́dàá yín má bàa wá fìyà jẹ mí. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n pa yín. Ẹ wo lórí Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹlẹ́dàá mi ò lè fìyà jẹ yín láyé lọ́run. You are gone. Ẹjọ́ tó yẹ lọ́wọ́. Fúnmi, no, God! Chije, God! Mo sọ n tó ṣẹlẹ̀ ká tó wọlé o. This is not the time for ariwo. Mo sọ ká tó wọlé o. Gbogbo ọlọ́pàá tó wà ládùúgbò wa pátá kò sí tí mi ò pè. Inú kan jẹ́ lọ́ọ̀rì table, inú kan jẹ́ switch off, kò yé mi. Ha! Ìyá mi ọ́! Will you stop that? Excuse me, láti bọ̀, àkọ́bákọ́ lélẹ́yìí, àrìn fẹsẹ̀ sí ni, so kò shut up, kẹ́jẹ́ kí n think, kí brain mi settle, kí n reset ọpọlọ mi. Fúnmi, just listen. Kálẹ̀ tí à ń sọ̀rọ̀, who is this person? Bọ́psì náà porúkọ ẹ̀, ó ń gbé ní nọ́mbà 18 Lawrence Street, òun ló gbéṣẹ́ fún ọmọ kékeré tá à ń sọ̀rọ̀ èyí. Ọlọ́pàá máa kó gbogbo everybody pátápátá tó ṣiṣẹ́ ọlọ́pàá máa kó everybody ni. Àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́pàá máa kó wọn. Including you. From nǹkan tó sọ yìí, ó ṣó wípé ó mọ nǹkan tó pa madam. Ọlọ́pàá máa kó everybody, including you. God! Ayé yìí ti dògbò, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Calm down. 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 Calm down.
má ṣe rubbish. Calm down, calm down. Ẹ máa bọ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ká ṣètò ẹ̀. Mr. Man, calm down. Calm down. Just move it. Ojú ọ̀ tutù. Ẹ ká sọ̀rọ̀. Move! Just move it. Move it. Move it. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tá lẹ ń béèrè? Mr. Man, keep quiet. You don't talk to me like that. I'm asking you pé ta lẹ béèrè ẹ dẹ̀ ń pariwo. Ta lẹ béèrè? Kí ló ṣẹlẹ̀? Dad, I don't understand. Ẹ káàsán sir. Ẹ̀yin agbófinró rèé o. Yes sir. Oore ọ̀fẹ́ Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àmín Jésù sir. And I've been asking them pé kí ló ṣẹlẹ̀ wọn sọ ọkàn. Ògo Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Àmín Jésù sir. Ṣé kò sí? Ẹ má bínú sir. I need you ní station wa ni sir. Ní station yín? Bẹ́ẹ̀ ni sir. Ibo ni station yín? Oníkan police station ni sir. Oníkan? Bẹ́ẹ̀ ni sir. Kí ló ṣẹlẹ̀? Àwa láti wá invite yín sí station wa ni sir. Ẹ wá invite wọn lẹ́kọ́ àwọn ìbọn tó ńláńláńlá báyìí dání wá. Ó yà mí lẹ́nu o. Ó ti tó. Farabalẹ̀. Ẹ wá invite bí sí station yín. Bẹ́ẹ̀ ni sir. Nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ ní àbí? Bẹ́ẹ̀ ni sir. Oníkan police station kan ni I invite DPO one the other time. Sí anniversary wa tán ọ̀ráyè wa. Bẹ́ẹ̀ni. And then what is going on? Ọmọ yín kọ́ la arrest sir. Ọmọ ọjọ́ mi wò ni? Àkínṣe ọmọ ọjọ́ yín ọmọ yín gangan ni sir. Ọmọ bíbí inú mi? Bẹ́ẹ̀ ni sir. Mo dáràn, mo jẹ gbèsè, mo ti dáràn. Nílé Ọlọ́run èwo ni mo dáràn? Ọmọ tó yẹ pé tẹ bá bomi sí lẹ́nu ẹ̀ máa bá lẹ́nu ọmọ tí ò sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. It's okay. Officer. Sir. Kí ló ṣe? Tó ẹ̀ la ṣe wá invite yín sir, so tẹ bá débẹ̀ ẹ máa mọ nǹkan tó ṣe ṣá. Lè sọ tọ́mọ mi ṣe fún mi báyìí. Not at all sir. Ó dà kò sí wàhálà. Yes sir. Kò sí wàhálà. Kò ní sí búburú fọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sir. Wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Bẹ́ẹ̀ ni sir. Ẹni tí ò jẹ gbì kò ní kú gbì. Mọ́mì Túnjí, ẹ ní sùúrù sí lè máa bá yín láìpẹ́ yìí. Ẹ jẹ́ ń dé station wọn. Irú ajá ń lọ nù. Ajá ń lọ ní odidi ọmọ lápẹ́. Ó dà kò sí wàhálà. Sanya! Daddy, ẹ̀yin náà lè ránṣẹ́ láàárọ̀. Kọ́kọ́rọ́ mọ́tò yìí ńkọ́? When he was leaving, he dropped the key. Bá mú kì í. Where is it, sir? Children are for signs and wonders. Yes sir. Àmín Jésù. Ẹyẹ máa ní ìṣó máa bá yín. No, after you sir. Okay. Yes sir. No problem. Children are for signs and wonders. Kò sí wàhálà. Kò sí wàhálà. Sọ fún mi wípé irọ́ ni wọ́n pamọ́ ẹ̀. Sọ fún mi pé irọ́ ni. Ire Olúwa. Ire Olúwa. Lóòótọ́ ló ń pààyàn. Sọ fún mi pé irọ́ ni. Daddy, I'm sorry. Iná jó mi, èmi mímọ́. Ìdílé onígbàgbọ́ láti tọ́ ẹgbà mi. Ire Olúwa, nígbà tí perfume ti ń di mẹ́ta tó ti ń dòórùn sìgá ló yẹ kí n ti fura. Mo jẹ̀bi, honey. Madam. Sir. Ẹ ti rí nsìn pẹ̀lú response ẹ̀ yẹn wípé lóòótọ́ ló ń pààyàn. Òun nìkan kọ́. Sọyẹ òun nìkan kọ́ ó lọ́gàá. Ìlànà olóhùn lọ fi tó olóhùn. Kí ló ta lè ṣe? Yes, oya. Oja, bring him here. Jàre láyé bí ọgá olùpẹ̀ Bring him here. Kí la lè ṣe? Delicis ẹ ṣàdúrà ẹ. Ọ̀gá ẹ̀ ló wọlé yẹn. Ọ̀gá ẹ̀ ni. Olójú wòkòwòkò yìí, ó ní ọ̀gá ẹ̀. Arákùnrin, kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Tó fi bóde tí ọmọ tó ń rọ pé kó máa lọ pààyàn. Ṣé ò rí pa ọmọdé ni torí ọlọ́wọ́ kan ọlọ́pàá ẹ̀jẹ̀ gbà mí ẹ̀rọ mi kan lè jọ. Ẹ mọ sẹ́yìn sá. Ẹ sá, ẹ jọ̀ọ́. Ṣé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí? Ó ta bá lè ṣe ní kẹ́ sọ fún mi. Ṣé rí àwọn méjèèjì? Títí kan ọmọ yìí. Títí kan adójútì ni ọmọ yìí. Ẹ jẹ́ kí àwọn méjèèjì ẹ̀jẹ̀ kan jáde. Kémi àti ìjọ yanjú ọ̀rọ̀ ẹ̀ please. Ẹ jọ̀ọ́. Jẹ́ kó máa lọ sá. Jẹ́ kó máa lọ sá. Ẹ wo máa tí ẹ bá ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní yẹ kí n súnmọ́ kí n gba etí ni kò ṣe fẹ́ ní tí òun kẹ́ lè fi relax kẹ́ gbọ́n wọn tí mo fẹ́ sọ. Ọ̀gá ẹ kú jókòó. Ẹ san ọkọ lẹ́ẹ̀kan ẹ ní kí ló ṣe fún mi tí mo fi bà ayé ẹ jẹ́ kí lèmi fúnra mi ṣe fún ọkọ yín tó fi bà ayé mi jẹ́.
ọkọ mélòó lẹ mú wá síbí madam. ọkọ mi. bó ṣe wà ẹ ọ̀gá mi ni wọn ṣáàmà mi. mi understand tó sọ ṣe bára nǹkan tí mo sọ náà ní pé kọjá kan jáde ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn bá wọn máa wá àyọkúnra ni ẹ jọ please kó tó di ọ̀rọ̀ ní alákòóbá dé ẹ jẹ́ kan jáde ká yanjú ọ̀rọ̀ ọmọ tèmi I don't know this man. ẹ wo ẹyin mo fẹ́ bá sùn tọrọ bó ṣe wà ọ̀gá mi gidi gan ni wọn. are you sick? ta lọ̀gá ẹ ta lọ̀gá ẹ. àṣìṣe kan gbà kan tó yẹ pé ọkà fẹ́ fún báyìí làwọn aṣọ pé kí ká relax ká fọkànbalẹ̀ àwa ní ká lọ wá èèyàn ọmọ kékeré kan ká fi camouflage ká fi bójú wọ́n lè wá introduce school kan sí mi pé ọmọ kan wà ń bẹ̀ pé ó burú gan ó burú kẹ̀ wọ́n ní tí bá ń dùn ẹ̀ máa train ẹ̀ dáadáa mo ṣe pé mo lè rí i pé ó yé gangan bó ṣe wà yìí àtijọ́ ń ṣe pọ̀ bíi 3-4 years ni o bó ṣe wà yìí lẹ́yìn kájọ ṣe business kó gbó tiẹ̀ kí mi ṣe mí ìmọ̀ ẹbí ẹ̀ mi ìmọ̀ anybody mi ìmọ̀ anything sáà mi mọ̀ pé wà ń bí o ọkà ti fẹ́ ká sọ tọrọ o àbí mo mọ̀ anybody pẹ̀lú ẹ̀rí ni mo mọ̀ yá àbí mo mọ̀ bàbá ẹ̀ mi ìmọ̀ anybody o ọ̀gá ẹ ká sọ tọrọ báyìí ẹ jọ according to Bible tẹ́ ń gbé náà tí gbogbo ẹ̀ ń lọ ẹ mọ̀ ẹ ká sọ tọrọ kí gbogbo ẹ̀dẹ́ ìyànjú ojú tẹ̀sù. èṣù lágbára nígbàlá o èṣù lágbára. ọmọkùnrin òde máa yẹ mi jẹ́. ní sùúrù. wait. ẹ ní sùúrù ẹ jọ ẹ jí mi lójú ọmọ ẹ ní sùúrù madam ẹ jí mi. station lẹwà yìí ẹ ní sùúrù. sà ẹ jọ gbogbo nǹkan tí màní ẹ sọ how far is that true. I'm sorry please. Wow. I'm sorry please. Please all right. So man tí mo sọ fún ẹ ní. ó ní. ẹ bá mi send it. ẹ máa send it ẹ. all right. máa fọ bò. ẹ máa fọ bò. okay no problem. ọmọ yẹn ni kò jẹ́ kó ṣiṣẹ́ yẹn o ọmọ yẹn ń ta lẹ́nu ó ń ṣá prapra gan o okay ṣebí iṣẹ́ ilé ìlẹ́fẹ́ ṣe ń sìn iṣẹ́ tí ẹ lẹ́fẹ́ ṣe immediately tẹ́ bá ti ṣe ilé ìtàn òun ni mo yẹ fẹ́ send ti bs ẹ kò yẹ okay jọ̀tọ̀rọ̀ ọlọ́run má fọ́ ń bò ó ti dórí fóònù ẹ bẹ́ẹ̀. No problem. See you soon. All right, sir. Apá mẹ́fà, àǹkù mẹ́rin, àtàǹpàkò méjì. Àwọn ètò wà ní kí èmi ni bàbá. Really? 100. Àǹdẹ́sà, ojú méje, àwọn méjì àti bòlẹ́lẹ̀ tẹ̀ kan ló kú lọ́wọ́ tèmi. Wáyé tó jẹ́ bòlẹ́lẹ̀ tí kan lọ́wọ́ rẹ̀. Wọ́n mú gan ni sà. Okay. Fresh body mélòó ló wà lọ́wọ́ yín? Ẹyọ kan náà ni sà. Okay. Tẹ́ bá ti ta gbogbo product tó wà lọ́wọ́ yín tán, mo fẹ́ kí ẹ sinmi díẹ̀, mo fẹ́ kí ẹ travel out. Orogo. Abẹ́ lọ. Ó ti wà lọ. Kò tó. Ó tó pa. Ó wà pàtà. Ṣé kò wọ bẹ̀? Ó wọ bẹ̀. Okay. Bàbá. Má ṣe bẹ́ẹ̀. Padà. Bàbá. Boss, ara mi ò balẹ̀. Kí lẹ fẹ́ kí n máa jẹ báyìí? Ẹ̀yin gbowó pẹ́ bí kan, nígbà dá mẹ́wàá gbogbo ẹ̀ tẹ̀léra wọn. Orí ò pé pẹ̀lú tó sọ ẹ̀. Orí ò pé tó ṣe bí ọmọ òtè yìí. Nàlà bọ́ ọmọ. Kí lẹ fẹ́ kí n máa jẹ báyìí? Ṣára ẹ wá balẹ̀ báyìí, ṣe bí ara ẹ tí ò balẹ̀ tí mò ń sọ fún ẹ náà ló tún ṣe. Wà ṣé wàá máa lọ lọ́tọ̀? Kémi náà máa bá tèmi lọ lọ́tọ̀ kí n lọ wá ọmọ kan tó bá smart kó máa ṣẹ́yìn. Ẹ náà. Boss, ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi. Bí ìgbín bá ti fà báyìí kára máa tẹ̀lé ẹ̀yin lẹ ronú fún mi. Wà á jẹ́ kára ẹ balẹ̀ jẹ́ jẹ́ kára ẹ balẹ̀. Ibi kára wọn ẹ wo ló ń fà tó ń tẹ̀lé. Máa bẹ̀. Tí wọ́n bá ní ọpọlọ ni tó o bá ní ọpọlọ mo ti send signal kan sí ẹ. Dẹ́bù tó wà ó mọ́ra ẹ̀ náà. Ìtó jẹ́ pé tó bá ṣiṣẹ́ tán ó ṣiṣẹ́ tán tàtàtà wà á tún dúró síbẹ̀ pé tó bá máa ṣẹlẹ̀ ní kágbà. Wọ́n já mọ́ sálà máa kíkanjú lógun èyí tí ó bá mọ̀ ọjà tí ó bá mọ̀ sá ogun akáwọn mọ́bẹ̀ ni. Wá ọmọ kan brainwash ẹ gbogbo tó bá need fún o ní láti mọ ìyá ẹ o ní láti mọ bàbá ẹ o ní láti mọ family ẹ in fact mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ rí ẹ deliver fún tèmi nìyẹn èmi wá gbogbo ọ̀nà máa wá iṣẹ́ wá fún yín ẹ tún ṣe tì
wà á tún ṣe wà máa fi àkóbá lé mi káàkiri lẹ́sẹ̀ títí ẹ̀ ní wípé kó ṣiṣẹ́ fún ẹ tó bá ṣiṣẹ́ fún ẹ tán fún lówó ẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ má wádìí ẹ̀ mọ́. boss ọ̀rọ̀ lẹ ti sọ yẹn ibi òrónú dé gbogbo bẹ̀ yẹn àgbà kì í wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ tó àlè. o ṣe máa ronú díbẹ̀ nígbà tó jẹ́ pé ara ẹ̀ ò balẹ̀ gbogbo tiẹ̀ gbà lẹ́ẹ̀kan náà kí gbogbo ẹ̀ dẹ̀ dà lẹ́ẹ̀kan náà ni. máa ṣiṣẹ́ lórí ìtẹ̀sọ̀ ẹ̀. tó bá jẹ́ pé iṣu ta ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ àti fiẹ́lẹ̀ ti pẹ́. ẹ má ṣe ẹ bàbá aláàtẹ sọ pé. Hello sir mo ti ń rí miss call yín yẹn látẹ̀tẹ̀ kan orí àdúrà mà ni mo wà mo ṣe sọ̀kalẹ̀ ní orí ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ tẹ́wọ́ níbikíbi tẹ́ bá wà ẹ nà síwájú ẹ ti nà lórúkọ Jésù. ọ̀gá ọlọ́pàá iná ojú mi lábẹ́ aṣọ mi sá. This is another experience. lọ́jọ́ tí mo ti ń ṣe iṣẹ́ mi ò tí ì nírú experience rí o this is another one. lọ́jọ́ tí mo ti rìn mi ti rí eléyìí rí sá. ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ tí gbogbo èèyàn ń tọ̀ wá ẹ̀yin ni bàbá àṣàlẹ̀ fáwọn payanpayan ọmọ yín gangan náà tún wá jẹ́ sharp shooter. ẹjọ́ sá ẹjí mi nínú ojú oorun ẹ̀ṣẹ̀ tí mo sùn yìí ẹ̀ṣẹ̀ oorun ẹ̀ṣẹ̀ tí mo sùn. kò sí ní táwa lè ṣe síbi. tẹ́ bá dé court ẹ lọ máa yanjú gbogbo rádaràda yìí. Get up please. Get up. kò lọ bí kọ́kọ́ sá. Ó yá. kò lọ bí Out of kọ́kọ́ here. sá. ìwọ. Gbọ́gbọ́gbọ́. ó dé báyé mi jẹ́ ọmọkùnrin pásítọ̀ ni mo rò pé mo fẹ́ ṣàánú fún mi sá. kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ ọmọkùnrin kí lè ṣe mí gangan kí ni mo ṣe fún ẹ. This is great. This is wonderful. ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra. ó tutù lójú bí àdàbà. ṣùgbọ́n oró inú rẹ̀ ó lé lériwó ṣùgbọ́n oró inú rẹ̀ ó lé lériwó ó ṣe bí paramọ́lá ìkànnì náà ó ń ṣe jẹ́jẹ́ bí alágẹmọ ṣùgbọ́n ejò paramọ́lẹ̀ ní orúkọ òmíràn ló ń jẹ́nu